fún tó bá ti pé o máa ń lálàkàlà tàbí fún tó bá ti rí pé o máa ń lálà tó máa ń bẹ̀ ẹ́ lẹ́rù tó bá lo iṣẹ́ yìí ogun àlákàlà yóò kúrò ní ayé rẹ̀ tàbí fún tó bá ti rí pé o máa ń bá ẹ̀ sùn lójú àlá tàbí èèyàn máa ń bẹ́ ẹ̀ sùn lójú àlá iṣẹ́ àwọn àgbà ni o iṣẹ́ àwọn ẹ̀mí òkùnkùn ni o iṣẹ́ ogun ni o kò dá o ìfàsẹ́yìn ni o fún tó bá ti rí pé nínú àlẹ́ òun bá rẹ̀ ní pé òun ka skul àbí ó wà nínú skul tó ti kà lójú ayé tipẹ́tipẹ́ o tún bá rẹ̀ lójú àlá àbí ibi tó ti gbé rí o tún bá rẹ̀ ń bẹ̀ nínú àlẹ́ kò dá ìfàsẹ́yìn ní ẹ bá mi wá handkerchief tàbí aṣọ funfun ṣé ń gbọ́ mi ẹ bá mi bu yẹ̀pẹ̀ sínú handkerchief yẹn ẹ bá mi bu yọ̀ náà sí ẹ bá mi wé èpo ọ̀bọ̀ tó bá wùn yín kẹ́ lọ èpo ọ̀bọ̀ yẹn tó bá wùn yín kẹ́ má lọ ẹ bá mi dà sínú handkerchief yẹn ṣé ń gbọ́ mi lẹ́yìn ẹ bá mi wá ẹyin ojú olóńgbò lọ́nà 3 ẹ bá ń kó sínú handkerchief yẹn ṣé ti gbọ́ ẹ ṣàdúrà sí ẹ bá mi so handkerchief yẹn dáadáa báyìí ẹ so bí ẹ ṣe so bí ẹ ṣe máa gbàdúrà sí ṣé ń gbọ́ mi kẹ́ wá gbé ẹ wá mú kinní yìí ẹ mú kinní ẹ mú kinní àwọn òrìjà yìí tẹ́ ẹ so papọ̀ mọ́ handkerchief yìí ẹ gbé sí abẹ́ pílò ṣé ti gbọ́ ẹni tàtẹ́ bá fẹ́ sùn ẹ ra yọ ní abẹ́ pílò yẹn gbàdúrà sí dáadáa kẹ́ tó sùn ni o ẹ gbàdúrà sí ẹ yà gbé sí abẹ́ pílò yìí ẹ̀yin lè máa borí wọn lójú àlá àti ojú ayé ogun àlákàlàkàlà yóò kàn sùn